of 2016 wọ́n gba ọmọkùnrin yẹn lọ o. Chọ́ọ̀chì la lọ. Chọ́ọ̀chì la lọ. You know, so I'm a victim. A lot is going. In fact, ìgbàgbọ́ mi gan lórí Christianity báyìí ó ti ń mì because àmọ́ bí ta fẹ́ kọrí sí mọ́. Ṣé ẹ dúró ná ilé tẹ̀ ń gbé tẹ̀ ṣé bóyá rẹ́ǹtì ni o bóyá san mọ́gẹ́jì ni o ṣé tẹ́ bá dúró sínú ilé yẹn dúró ṣé èèyàn kan máa lé yín bẹ̀ ni. Níbo ni yẹn sà? Ṣé bí tá à ń gbé l'Amẹ́ríkà? Bẹ́ẹ̀ ni ṣé wọ́n máa lé yín lé ni tẹ́ bá lọ bí iṣẹ́ tó bá ìjọ tẹ́ bá ní days off tẹ́ bá dúró sínú ilé yín ọ̀tẹ̀ ṣeré jáde ṣé wọ́n máa nà yín ni. Wọ́n ò ná èmi. Inú ilé yín yẹn Ọlọ́run wà ń bẹ ìyá mi. A lot of bẹ́ẹ̀ ni. Àmọ́ náà sẹ́ ọ̀rọ̀ ayé là ń wá ẹ jókòó sílé yín ẹ mọ̀ sí lọ́run lé yín ẹ mọ̀ sí lọ́run tú àwọn tí ò ní. Ẹ mọ̀ sí lọ́run tú ẹbí àtàrà. Ok ẹ̀yin tẹ́ dárúkọ rídìmù yìí ń sìn ẹ jẹ́ kí n kúkú fàjà tó bá ti di ọ̀la. Adébóyè ẹ ti ránṣẹ́ wípé kí mídíétọ̀ lọ́ọ̀yà yín kí wọ́n rí sí kéèsì pásítọ̀ kí lorúkọ ẹ̀ ní Georgia Atlanta Georgia wá ń bì báyìí. Bàbá Adébóyè àtún sọ gbogbo ẹ̀yìn ti redeem kó má di pé yóò tún ẹ̀ mọ̀ fa gbùrùgbùrù ó fagbó. Ó yé yín ó yé mi o ẹ ti ní wípé kí lọ́ọ̀yà yín kó lọ sọ́tà ọtí lédì yẹn. Tó láwọn èèyàn yín àwọn pásítọ̀ yín tẹ̀ employ bẹ́ẹ̀ ní Atlanta Georgia wọ́n sign agreement kí lédì yẹn tó send owó sí China wípé àwọn ń kọ́ wọ́n fẹ́ ṣe wedding alárinrin. Torí tí bá bẹ̀rẹ̀ sí ní wọ yín lórí ẹ̀rọ ayélujára ń sìn kó má jẹ́ ìpẹ́ máa ní Awíkoko ló da márèjì àwọn ọmọ pásítọ̀ yín rú. Mo ti rọra yàn báyìí tó bá ti di ọ̀la máa gbé fídíò kan sílẹ̀. Ìwé yẹn ti gbogbo evidences ti dọ́wọ́ mi ì sọ̀rọ̀ without evidence. Máa gbé rìdíìmù jáde again. Inú mi dùn pé ẹ̀dẹ̀ máa ń rí fídíò mi. Last year àtẹni kékeré àwọn wọ́kàtí yìí tún mọ̀ dá 700,000 tí mo gbé yín síta mo inú mi dùn pé ránṣẹ́ sí pásítọ̀ yín kó mọ̀ gbowó lọ́wọ́ èèyàn Awíkoko ti gbé yín. Mò ń bẹ̀ yín ni o mò ń bẹ̀ yín ẹ̀yin ti redeem mò ń bẹ̀ yín ní báyìí the lady needs her money. The lady needs her money. Contract lẹ́jọ́ sign. Ẹ̀dẹ̀ back out contract torí wedding. Ọ̀pọ̀ nínú yín lẹ máa ti rí fídíò kan tó ń jàràn rẹ̀ lórí Twitter. Tí lady yẹn lòun plan wedding for 2 months. Wípé òun lọ ilé ẹjọ́ òun tún win. Mi ìmọ̀ bóyá ẹ rí fídíò yẹn máa gbé jáde lọ́la o. Àwífúnni kó tó dání. Bàbá àjàkadì ni tàbá dẹ̀ fi máa gbé jáde gbogbo ìwé yẹn bó ṣe wà online ó ti dọ́dọ̀ mi gbogbo àwọn ìwé kọ́ọ̀tì ti dọ́dọ̀ mi ní sọ jù yẹn lọ o bàbá Adébóyè Ọlọ́run á ràn yín lọ́wọ́ o justice is supposed to be #1 priority in the body of Christ. Justice is #1 in the body of Christ. À ń bẹ̀ yín ni o ẹjọ́ nítorí ẹ bá wa rí sí i tẹ́ bá ní the more details nípa eléyìí tá à ń sọ torí kéèsì pọ̀ lọ́rùn yín lóríṣiríṣi kan náà tó gbé wáyé ẹjọ́ nítorí Ọlọ́run ṣùgbọ́n tó bá dọ̀la àmọ́ yànnà náà ìyá mi tẹ́mi ẹ̀ mọ́ jókòó sílé yín o ẹjọ́ Ọlọ́run ti ní wípé bíbọ̀bọ̀ yẹn ọkọ yín bí ó ṣe rìn ní títí ẹ̀ nìyẹn tẹ́ bá jókòó sílé ni ẹ̀yin àtọkọ yín lẹ́jọ́ wà lẹ́nìí. G7 èmi náà lọ rẹ́sì látàná mi tí sùn. ọkùnrin sì ni ẹ̀ka lẹ́ bàbá àgbà àwùjọ mẹ́ta ìjọ kan pẹ̀lú. happy birthday àìmọ́ àbínú kò yí pẹ́ ká tó kí. Mo mọ̀ pé everybody busy níjà. ẹ bá fi jẹ́rí ìbéèrè méjì kan lè fẹ́ béèrè ẹjọ́ ẹ má bínú. jẹ́rí gbogbo àwọn ìyá àti bàbá tó ń sọ̀rọ̀ látàrẹ̀ ṣé pírọ́blẹ́mù tó wà pẹ̀lú ẹ̀sìn tí wọ́n pariwo most important ni pé obìnrin gangan ni problem pẹ̀lú àwọn Christian tó jẹ́ religion yìí. Bẹ́ẹ̀ni. torí pé kí ni àwọn obìnrin gangan ni wọ́n máa ń lò
láti fi ṣe àwọn nǹkan tó yẹ pé kò ní ìtumọ̀. Mo fẹ́ pé mo post mo comment kan mo fẹ́ ṣe testimony kan. Ẹ̀yin MFM gangan lèmi ń gbé ní Nàìjíríà yìí. Headquarter wọn ní àgbòrò ẹ̀yìn ẹni mò ń gbé. Ẹnìkan wá ṣe testimony kan. Mo wo kíní yẹn lálẹ́. Ó sọ pé wọ́n máa ń ta omi kan ní ọ̀dọ̀ wọn yẹn, wọ́n máa ń pè ní mana water tàbí nǹkan. Ó wá ní pé òun jí láàrin òru. Obìnrin ni òun rí tó ní òun yí sẹ́yìn. Òun wá gbé omi yẹn. Òun wá pe Ọlọ́run olùkọ́yà àbí kí lórúkọ ẹ̀. Olóògùn rí Ọlọ́run lókè tó ní kó wo Jésù. Ìpè bí ẹ̀jẹ̀ Jésù ti bọ́ sínú omi yẹn ni. Ìpè Jésù ní kó wọn tú omi sórí. Orí bá yí padà láti ẹ̀yìn yìí síwájú. Stupid mentality nìyẹn náà. Ìjọ wo ni Nàìjíríà tó fẹ́ bọ́ lóko ẹrú? Because òyìnbó ti lọ, àwa tó kóra wa lẹ́nu. Because fún èèyàn kò jókòó ní òkò. Bàbá mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ lórí fídíò kan tí mo ṣe lórí testimony yẹn. Wọ́n tiẹ̀ ta omi sódà táwọn ò ní sọ wípé a tún parọ́ mọ́ wọn pé kìíní wọ́n ta omi ṣùgbọ́n máa ní kí wọ́n mú omi yẹn wá pé Olúkọ̀yà máa wá pray omi yẹn á wá di mana water. Mo wá pé tó bá ti wá di mana water ìjọ ń ṣiṣẹ́ wọ́n ló ń ṣiṣẹ́ ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ wá sábẹ́ fídíò yẹn tẹ́ wá sọ̀rọ̀ kò ń ṣiṣẹ́ ẹ jẹ́ gbé lọ ẹ pírèsì ẹ gbé wa á níbi tá a ti fẹ́ jẹ́ ní gbogbo ayé gbà pé má béèrè ó ti kọjá a mọ̀ béèrè mi rẹ́ ni tó yọjú láti jọ yìí láti gbé mana water wá fún wa ká gbé wá pírèsì nígbà ìkálù. Mr. Rotimi mo ń gbàdúrà pé kọ́lọ̀ jẹ́ pé wà coincidence pé láti òde bá wà ní Nàìjíríà. Mo fẹ́ kí pásítọ̀ kan kó kàn wà live ká lọ wá wèrè tó ti pé 10 years. Máa gbé wa kó wá sí ìdíjáàsì tó dáì máa tó bẹ̀rẹ̀ ní wọ́n sí. A tiẹ̀ máa fún wọn lówó sẹ́. Èyí tí mò ń sọ nìyẹn kẹ́ni ẹ bá ti sọ ojú ìlà ẹ̀. Àwọn wèrè. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ sà. Ẹ ṣé bàbá mi mi ní wá yín tì. Ẹ ṣé bàbá mi. Mo dúpẹ́ Olúwa ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ mà. Mo wà ń bí o, ẹ mọ̀ pé èmi kàn fẹ́ kọ́ gbọ́ ìrírí mi pẹ̀lú pásítọ̀ yìí ni o. Awíkóńkó ó ti wà lọ́wọ́ yín ọ̀rẹ́ jù. Ìtumọ̀ sọ yìí náà tí ò bá ó lé ní 3 years. Pásítọ̀ àti pásítọ̀ ló jọ ń sọ̀rọ̀ o. Ó ṣe gbogbo ẹ̀ àjọ ń gbàgbà títí dásìkò yìí. Pásítọ̀ CAC lélẹ́yìí o. Fún mi ní nǹkan kan rí láyé yìí kí n gbà. Ní gbogbo ìgbà tá a jọ ń sọ̀rọ̀. Ó ti lọ bí tipẹ́tipẹ́ máa ní no. Don't worry. Ọmọ sọ. Now, nígbà tó wá dé pọ̀ wá tí dáadé wá kéde tí wọ́n máa rí tán, dáadé pè mí, ó bá mi sọ̀rọ̀, ó ní kí n jẹ́ ká intensify àdúrà yìí. Which we did. Ìyẹn lọ bẹ́ẹ̀ títí. Ìgbà tí ọ̀rọ̀ ìjà yìí bẹ̀rẹ̀ ni wàhálà dé. Kò dẹ̀ sí ẹlòmíì tó wà ń di ọ̀rọ̀ ìtọ́jú Dúpẹ́ lọ. Èmi mò ń jẹ́ Dúpẹ́ o. Ọlọ́run wà. Ìdí tí mo ṣe kọ́tọ̀ pẹ̀lú Dúpẹ́ ni. Àti wá gbàgbọ́ ní Ọlọ́run tó àṣírí. Ní ìgbà tí Ọlọ́run ti kọ́kọ́ fi ọ̀rọ̀ Dúpẹ́ yẹn hàn mí, kódà mi ò bá sọ̀rọ̀ rí, mo sọ jáde. Mo sọ fẹ́yìn náà, mo sọ fún Láídé. Láídé tiẹ̀ bá mi jiyàn nígbà yẹn. Nígbà tó yá àmbàdúrà lọ́lúwa tó àṣírí ẹni yìí, wọ́n mi àṣírí máa tù. Ó fẹnu ara ẹ̀ sọ fún mi, ó tún fẹnu ara ẹ̀ pè yín. Mọ́mi mo dúró níwájú Ọlọ́run àti ènìyàn tí a lè pè jẹ́ irọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ní ìṣẹ́jú mi ò sọ fún yín. Tẹ́ bá wá sọ fún ẹnì kan, ó kù mí kan lọ nítorí wájú pẹpẹ lẹ́lẹ́wà. Wájú pẹpẹ mú wa. Ṣùgbọ́n màá bá yín sọ̀rọ̀ lẹ́ni pé mo ń bá yá mi sọ̀rọ̀.
Dúpẹ́ wá lanu ẹ̀ ó sọ fún mi ó ní kí n má dá yín lóhùn ó lẹ kẹ́ láìdé mọ́ ọdún lọ́wọ́ ni pé wọ́n kẹ́ mọ́ ni pé kò rí kànṣe kan ni mọ́mí ẹ̀ fi kẹ́ mọ́ lọ́wọ́. Mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fún yín, inú yín á bàjẹ́. Àwọn òdì tí mo fi kọ́ sí Dúpẹ́ off nìyẹn. Mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ fún yín. Ìyẹn ló fi ń tẹnumọ́ wípé òun lòún mú ọdún wa báyìí kẹ́ báwọn máa gbàdúrà fún. Ipe ìgbàtẹ́fẹ́ introduce láìdé sí ẹ̀ ṣe sọ fún òun. Ṣé mo pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti training tá a gbà gbogbo ọ̀rọ̀ kan la gbọ́dọ̀ máa sọ jáde. Bó ẹ lu ọ̀rọ̀ kan ní ìdílé tí ẹ bá mi sọ̀rọ̀ pé ìkànnì ní àti yín gbọ́dọ̀ lè bá sọ fún un. Lẹ́yìn eléyìí náà ló tún ní lẹ́yìn eléyìí ó wá. Lẹ́yìn eléyìí wọ́n wá ní kí prophetess obìnrin ó sọ fún pásítọ̀ ọkùnrin wípé ẹ pọ̀ ọ̀sẹ̀ ká lè gbọ́ yín dáadáa. Lẹ́yìn eléyìí prophetess ó sọ fún pásítọ̀ CAC pé ṣe bóyá kó kọ̀ tí èmi àtàbúrò mi ọ̀fun ni kó má bá wa sọ̀rọ̀ mọ́. Nígbà tí mo gbọ́ kínní in fact nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ṣe àwọn pé mo tún pe pásítọ̀ yẹn pé kó máa gbọ́ nǹkan tọmọ yìí ń sọ nípa ẹ̀. Nígbà tó máa yá ló bá ní I'm very sorry about this happened during the first fight when I newly met you. So oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ọlọ́run á fún wa ní ọ̀rọ̀ yẹn yanjú ṣẹ́gbọ́n. Àmín o Jésù. Ẹ má jẹ́ ká tún sọ̀rọ̀ lórí ẹ̀mọ́ bíbá yìí. Mo mọ ní reason. Ọlọ́run á fún wa yanjú. Àmín. Olùmọ̀ọ́yà á fún wa yanjú. Àmín. Stella Wunmi. Ṣé ìsta Stella Wunmi wà bẹ́ẹ̀? Stella Wunmi. Stella Wunmi ṣe wà bẹ́ẹ̀? No. Michael Ade. Michael Ade ẹ bá wa on mute pápápá ká mọ lọ. Bàbá wa ẹ máa kó ètò náà o. Bàbá mi. Ọlọ́run wà pẹ̀lú yín o. Àmì o. Àwọn èèyàn ti sọ mẹ́ni ọ̀rọ̀. Àdúrà tá a kò máa gbà ni pé kọ́lọ́run lè bá a kó sínú àwọn ìyá wa wọ̀nyí. Àwọn obìnrin ló ti àwa ọkùnrin sí gbogbo wàhálà wọ̀nyí. Tẹ́ bá wo ọkùnrin tó wà ní ṣọ́ọ̀ṣì lénìí tó bá jẹ́ 10 nínú wọn 8 nínú wọn ló jẹ́ pé ìyàwó wọn ló fà wọn wá sí ṣọ́ọ̀ṣì. So àwọn obìnrin wa àwọn ìyá wa náà nìkan bá wa bẹ̀ torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tá à ń gbọ́ wọ̀nyí ó ti tojú súnyàn kò tẹ̀ ṣe é fetí gbọ́ rárá ó dẹ̀ ṣe ń kọ̀ntínú lójoojúmọ́ so bẹ̀ tí ń sìn náà lágbára Ọlọ́run gẹ́gẹ́ bí ètò tẹ́ gbé kalẹ̀ yìí a rí pé ìyàtọ̀ náà ti ń wà ń sìn àwọn ṣọ́ọ̀ṣì náà wọ́n ti gbọ́ gbà ń sìn ayé ti kọjá ayé ìgbà kan tó yẹ pé a lè sọ̀rọ̀ pásítọ̀ dọ́lọ́ mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni so mẹ́ni inú wa náà ti rí ń sìn pé anybody tí ìyàwó ẹ bá ti ń súnmọ́ pásítọ̀ kúrúkúrú kó ti mọ̀ pé wàhálà ti dé kò tẹ́ need kò síbi kankan tẹ́ ẹnìkankan kò sí pásítọ̀ kankan ẹ má jẹ́ àtọ́ra wa anybody ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara ìyẹn oúnjẹ tá à ń jẹ àti ìyàwó níyàwó náà ń gbà káàkiri kò sí pásítọ̀ kan tó ṣiṣẹ́ kan tó ṣe kínní irọ́ ni gbogbo wọn pa kò sẹ́nìkan tó ló ń pè ikú wọn ló pè wọn. so ẹ jẹ́ kan tó bá lè gbọ́ ká gbọ́ anybody wà láyé ara ẹ̀ gbogbo ilé à stop ẹ ṣe gan-an. Ẹ ṣe bàbá mi thank you. Èní ó le díẹ̀ a mọ̀ gbọ́ àwọn ètò kù lọ́la Tuesday lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ pé ọ̀rọ̀ kan ń gbé yín nínú ó ń bà yín lọ́kàn jẹ́ lórí ọ̀rọ̀ àwọn pásítọ̀ àáfàá tàbí babaláwo èké ni tàbí oníṣègùn ni tàbí kinní kan WhatsApp number mi is +234 80 92 ìrànmọ́ nọ́mbà mi mọ́ wà láì brain dead lélẹ́yìí 9290 6250
080 9290 6250. Ẹ jẹ́ kí n lọ rest dáadáa torí wípé mo gbúdọ̀ lọ tí n bá jí mo gbúdọ̀ tú àwọn fóònù mi láwọn ìyàjọ voice note ti pọ̀ lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ni. Ẹlòmíín dẹ̀ rò pé àmì Salotimi ẹ̀ máa treat kéèsì mi ẹ̀ máa treat ẹ̀. Thank you so much bàbá ọmọ Bọ́lájí, my wonderful sister Remi Morgan, thank you so much Remi Morgan. Ẹ ṣé gan. So Ọlọ́run aṣọ wa ju ọ̀la nípa ọ̀rọ̀ eléyìí tó ṣẹlẹ̀ inú mi dùn pé àwọn ọlọ́pọlọ ló bá wa dá sí ètò ẹlẹ́ni. Bá a ṣe ń ṣe live lọ́wọ́ kọ́ọ̀lù oríṣiríṣi ti ń gbára wọn lórí. Gbà mí gbọ́ pé Jésù catalyst of joy pé Jésù fẹ́rẹ̀ dé. Gbà mí gbọ́ aláyọ̀ tí máyọ̀ dé o àbáàdẹ́yẹ ń kọ́ láyé ìṣẹ̀lẹ̀ ńgbà yẹn. Sister Tóyìn Ìdó Ọ̀gángan original +234 okay ẹ jẹ́ kí n fi sí bíbáyìí mo ti type ẹ̀ sí bíbáyìí +234 9290 6250. Thank you so much sister Fúnmi, thank you so much. Wọ́n ti respond. Ẹ ṣé sister Fúnmi, thank you so much. Tọ́ oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa jẹ́ tẹ́ ẹ̀ ń jẹ ice cream tẹ́ ẹ̀ ń la ice cream sórí àmàlà dúdú ọlọ́mọ nọ́mbà lè yí. Ọ̀la lẹ́tìkẹ́ gan-an, à ń lẹ́tìkẹ́.